wúlẹ̀wúlẹ̀ lórí ọ̀rọ̀ Dúpẹ́ Jáyésinmí táwọn èèyàn ń gbé kò yẹnu lórí social media. Òun náà la fẹ́ ṣàlàyé ẹ̀ lénìí torí pé ọ̀rọ̀ ti bẹ́yìn mí yọ o. Àwọn ẹbí Dúpẹ́ Jáyésinmí ti jáde tán. Wọ́n ní pé bọ́rọ̀ ọ̀hún bí Jáyésinmí ṣe sọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Wípé bàbá wòye tó pọ̀ ń bẹ̀ pé Jáyésinmí tẹ bí ẹ̀dànù ni o. Ẹ̀já wa gbọ́ báwo lọ̀rọ̀ ń ṣe jẹ́. Táwọn ẹbí ni wọ́n ṣe pẹ̀lú Dúpẹ́ Jáyésinmí ni àbí Jáyésinmí ni ò ṣe pẹ̀lú àwọn ẹbí ẹ̀. Torí pé bàbá gbẹ́jọ́ kan àtún máa ń fẹ́ gbọ́ kejì ká lè ṣàlàyé ọ̀rọ̀. Ọmọ aláṣẹ mídíà ẹ máa gbọ́ ẹ máa wò ẹ ṣíà ẹ kó délé kó dóko kájọ gbádùn ètò ẹjọ́ àǹkan fìdílé ẹjá gbọ́n tó ṣẹlẹ̀ nígun kínní ẹjá gbọ́n tó ṣẹlẹ̀ nígun kejì ẹ ò ká wá da méjèèjì pọ̀ ká ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ká lè jọ gbádùn ara wa dọ́ba. My cousin, we are cousin. Why my father chose her? Ẹ fẹ́ gbọ́ story. Wọ́n ní tọ́mọdé ò bá bá ìtàn àbárọ̀bá àwa bá àrọ̀bá àmọ́ bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n àbárọ̀bá. Our mother had her at her early stage. But because my father was already working that time, my father took her as his first daughter. And gave her this Jáyésinmí name. Okay, be bearing my son name. Don't bear your father's name. Don't bear your father's name. Bó ṣe ń jẹ́ Jáyésinmí yẹn láti baby. Pé wọ́n bí wọn ní baby. Tí Popsi ni ti take over. Popsi ni àti ìyàwó wọn first wife wọn tó take over wọn tó ń tọ́jú wọn lọ ti fún wọn ní Jáyésinmí. Wọn ò jẹ́ kó jẹ́ orúkọ bàbá wọn torí wọn mọ bàbá wọn. Ṣùgbọ́n ìyá máa mọ ẹni tó fóun lóyún. So lọ́ fi ń jẹ́ Dúpẹ́ Jáyésinmí. No, our mother was my father's junior sister. My own father is the first son. Our own mother is the second born, while another person is the third born. What are you saying? Wọ́n wá gbọ́dọ̀ dé police station lọ́ba ni àwọn máa bára àwọn lórúkọ jẹ́ ẹ̀yin lẹ lórúkọ mo ní tọ́lọ́ bá fún un ṣe. Bàtà dé máa sọ̀rọ̀ mi tó yẹ ká ti sọ̀rọ̀. Ẹ sọ pé àwọn ọmọ bàbá tó ní nǹkan yìí, àwọn bàbá tó ní property àwọn ọmọ Jáyésinmí àwọn ọmọ Jáyésinmí gangan ni pé wọn ò sí ní Nàìjíríà lẹ ṣe sí wọn ò wá òun lẹ ṣe sí wọn. Torí pé wọn ò wá òun lẹ ṣe kíni òun lẹ ṣe sí wọn. Àwa dẹ̀ wà Nàìjíríà ẹ̀ ká wá kún ọmọ sí bàbá yẹn bí. Yes, so another person keeps property exactly. Ẹ wá ní 3 years after lọ ẹ̀ṣẹ̀ wá lẹ ṣẹ̀ṣẹ̀ wá àwa yìí rí. Auntie ni bẹ́ẹ̀ ni she's my auntie tó yẹ kó àǹtí dúpẹ́. She trained many of you now. Abio, please. Ni mo ṣe fẹ́ kí wọ́n gbé wọn padà sórí interview yẹn kí wọ́n mention àwọn ọmọ tí wọ́n trained. Àwọn ọmọ tẹ́ sọ pé train ẹ bá mi mention wọn jáde. Immediately we finish our secondary school. Ó ṣe làwà ní Ọbàntà. From Methodist Comprehensive ní high school ní Àgọ́wòye sí Ọbàntà ní àwà ibẹ̀ láti ṣetán tá fi wọ Molusi College. From Molusi College tí Popsi mi ti train wa tó Àjàyí Crowther. Wọ́n láwọn train àwa. Ẹ wá rò bẹ́ẹ̀ lè bọ́ sórí social media kẹ́kọ̀ọ́ máa parọ́ jọ. Gbogbo wọn ni pé àwọn kan náà jẹ̀bi 3 years after tàṣẹ bẹ́rìà lọ́sẹ̀ yọjú. 3 years after tó ti manage gbogbo property dáàdi ilé tó ń gbowó ilé tó ń gbowó rent tí wọ́n fi rán wa ní school tí wọ́n fún wa ní 1,000 naira rí. I'm saying it and I'm saying it again. 1,000 very good. She trained ọmọ àbúrò. Ìyá wọn méjì péré ni wọ́n lọ́wọ́ ìyá wọn méjì àti Dúpẹ́ àti àbúrò wọn obìnrin. Àbúrò wọn yẹn ló bí wọn sílẹ̀ bí ọmọ 5 sí 6 ní àti Dúpẹ́ bá ń train. Wọ́n rí gbogbo owó bàbá tàwa lọ́ fi ń train ọmọ àbúrò títí wọn. I was there. Àwọn àbẹ̀ fún bẹ́ríà. She made as if it was her father. As if it was her own father. What are you saying? Ogun ìran ọjọ́ wọn fà. Ogun la ọjọ́. Wọ́n bá láyé náà ogun yẹn tó máa. Mo mọ̀ pé àwọn first wife ni wọ́n bá wí bíbá yìí. Àwọn first wife ni wọ́n bá wí bíbá yìí. Pé ogun yẹn ni àwọn first wife ń ranjú mọ́. Ẹ jọ̀ọ́. Àwọn ọmọ first wife tó wà l'Amẹ́ríkà ṣé àwọn ló ranjú mọ́ ogun Nàìjíríà. Àwọn ni wọ́n ranjú mọ́ ní Nàìjíríà. Ogun tẹ̀yìn fara yín ti ta ẹ ti ta mọ́tò ẹ ti ta everything ẹ ti ta gbogbo nǹkan tí bàbá yẹn ní tó fara ọjọ́ ìkójọ ẹ ti fẹ́ ta tán gbogbo ilẹ̀ almost 52 hectares of land ní Ilé-Ifẹ̀ 52 hectares of land hectares wọ́n ti ta fún church wọ́n ta fún school. Ṣé a máa sọ pé mi ò gbìyànjú tó ni Ọlọ́run tẹ̀ wá mẹ́lẹ̀ tó bọ́ sẹ́yìn ọmọ ẹ̀ kó fi dá mi lọ́lá lọ́jọ́ alẹ́ mi ṣùgbọ́n ó yọ Ọlọ́run ṣáwọn siblings àpẹẹrẹ àwọn ní siblings tí bàbá kú tọ́tọ́ bá mi fa wàhálà lórí property ní ká sọ tó gbé mi lọ police station pé gbogbo property bàbá ọwọ́ mi ló wà bẹ́ẹ̀ wọ́n wá síbi bẹ́rẹ̀ bàbá èmi nìkan ni mo dá ṣe bẹ́rẹ̀ mo dẹ̀ ní kọ́ máa bọ̀ wọ́n wá. Ṣé wọ́n sí Nàìjíríà? Wọ́n sí nílé ìlú èbó làwọn náà wà lójú ara wọn èmi ò mọ̀ pé ní báwa labroad iṣẹ́ ọwọ́ wọn tó wọ́n jẹ wọ́n kàn máa ń tanra wọn jẹ wọ́n máa ranjú mọ́ property gbogbo properties yẹn pátá ni mo ti kó fún àbúrò bàbá torí kò sí nǹkan tó fẹ́ fi ṣe bọ̀ mo ní káwọn ẹnìkan kó máa mójútó ibi tá a fi ṣe hostel nínú Ifẹ̀ ìyẹn ló ń gbowó máa gbowó kó tó bá bàjẹ́ máa túnṣe torí mo mọ̀ pé àwọn tó kọ̀ tí ò wá sí bàbá wọn wọ́n sì ń bọ̀ o má jẹ́ kí n káwọ́ pẹ̀yìn kí n máa sọ̀rọ̀ o ìyẹn ń gbowó dẹ̀ náwó jẹ́ǹtì nígbà wá gbọ́rọ̀ dé police station náà bá ní àwọn máa bára àwọn lórúkọ jẹ́ ẹ̀yin lẹ lórúkọ mo ní tọ́lọ́ ń bá fún yín ṣe nígbà tá a dẹ̀ máa sọ̀rọ̀ níbi tó yẹ ká ti sọ̀rọ̀
gbogbo wọn rí i pé àwọn gan-an jẹ̀bi 3 years after tá a ṣe burial wọ́n ṣe yọjú ogún iná ranjú mọ́ fà á ìgbà tí mọ́mí wọn wà láyé náà ogún iná tó máa gbé dáàdì lọ tì mọ́lé tó máa ní gba ogún ṣe mélòó ló fẹ́ sọ láwọn ìrírí téèyàn ti rí sẹ́yìn nígbà tó lọ́ndẹ̀ nìkan rí ogún ọ̀hún gbà ẹ bá mi bí wọ́n gbogbo ẹ̀ náà ti ta kan ojú ti wálẹ̀ bàbá máa ń sọ kíní kan gbà tán wà láyé pé nǹkan mẹ́ta kan ni kó má báyàn jàdù má báyàn jàdù properties má báyàn jàdù owó tówó bá wà láàrin wa ti yàn dẹ́ fún ọkùnrin kan lẹ́wájọ́ ń jàdù yàn dẹ́ fún òun ló ṣe tí okùn fatalaji tí mo fi ní kọ́ máa lọ. I still have the picture ọjọ́ tó ń sin dáàdì because gbogbo gbà yẹn àwọn ní àṣẹ̀ṣẹ̀ wọ yunifásitì ni àṣẹ̀ṣẹ̀ tó secondary school àwọn yunifásitì àwa dàbí ọmọ tó fọwọ́ nù lára ẹ mọ̀ àwọn ẹ bá gbọ́ pé ẹ bá mi jókòó sí ẹ mọ̀ wọn ò jẹ́ káwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ yẹn pé àwọn ọmọ bàbá kan ṣì wà láyé wọn kàn jẹ́ kó hàn sí gbogbo àwọn èèyàn níjọ́ pàtí yẹn pé àwọn gangan ni ọmọ tí bàbá yìí bí àwọn ọmọ tó kù wọn wá yes àwa lọmọ second wife tí bàbá mi tó bí tó fẹ́. agbèrè dájú lọ tí wọlé tó máa ní gba ogún ṣe mélòó ló fẹ́ sọ láwọn ìlú téèyàn ti rí sẹ́yìn ṣọ́ọ̀tà lọ́ndẹ̀ nìkan rí wọ́n gbà ẹ bá mi bí wọ́n gbogbo ẹ̀ náà ti ta tán. gbogbo ẹni tanita kéèsì tó ṣì wà ní court àti pé up to date kéèsì yẹn ṣì wà ní court lọ́ọ̀yà àdáàdì jáyé sí mi bàbá tàwa tẹ̀ẹ̀dì bá gé pẹ̀lú ẹ̀ tí lọ́ọ̀yà sọ pé dáàdì ti fóun ní 5 acres òun dẹ̀ ti sin òkú ọmọ òun sórí 5 acres tẹ̀ẹ̀dì bá gé pẹ̀lú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ ìlọ́fà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ìlọ́fà jù báyìí lọ àwọn ọmọ ti gbọ́n àmà ti dàgbà yes kí n dàgbàdàgbàdàgbà kíkú sí káwọn fámìlì ni wá ní àwọn ọmọ mi ò lẹ́tà ìtòsí gbogbo kí ni táwọn torí ẹ̀ ń ṣe wàhálà táwọn torí ẹ̀ ń sáré kiri táwọn torí ẹ̀ ń sásíbi sásọ̀hún tó bá ṣe torí ọmọ bàbá wa kú tán ẹ wá sọ pé ẹ̀yin ni ẹbí bàbá so therefore àwa tá jẹ́ ọmọ bàbá yìí àmì ẹ̀ta ìtòsí kankan who does that bọ́lá ti ṣòro ẹ̀ exactly God is fighting the battle ẹ wá wo ọjọ́ alẹ́ yín àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì èmi Bíọ́dún Adéolúwa àti Esther ló yẹ ká máa ṣùgbọ́n yín ká máa tọ́jú yín torí pé gbogbo owó bàbá tàwa tẹ́ ẹ fi train àwọn ọmọ àbúrò yín àwọn ọmọ tí mọ́mì yín bí àwọn àbúrò yín gbogbo tẹ́ ẹ fi train wọn gbogbo wọn dà lẹ́nu gbogbo wọn sá fún yín ni gbogbo wọn sá fún yín pátápátá yányán. ọ̀yá ti wálẹ̀ bàbá máa ń sọ kí ní kan gbàtọ̀ wà láyé pé nǹkan mẹ́ta wọn ni kò má báyọ̀ jàdù má báyọ̀ jàdù properties má báyọ̀ jàdù owó tó wà láàrin wa ti wọn dẹ fún ọkùnrin kan lẹ́wájọ́ ń jàdù. ṣùgbọ́n bàbá yìí tó sọ fún pé kẹ́ má báyọ̀ jàdù property this same bàbá gbogbo ogun bàbá yẹn ní ẹ̀yìn Dúpẹ́ Jáyé Sinmi òun lè nígbà ẹ máa fi nǹkan kan tọ́jú wa èmi yìí àtàwọn àbúrò mi a máa jẹ́ yín ní 1 naira a jẹ́ yín ní 1 naira o ní ìtẹ̀ mọ̀ bóyá Bíọ́dún ó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ gọ́lọ́ náà a máa jẹ́ yín ní 1 naira a jẹ́ yín ní 5 kọ́bọ̀ ẹ wá bọ́ sọ̀n láì tẹ bá fẹ́ ọ dáwó fún yín ẹ ní pé kọ́ fún yín lówó Bíọ́dún alpha owó fídíò tí àǹtí Dúpẹ́ ṣe lánàá ni orí God bless you tí ó lọ wo ní YouTube gangan Bíọ́dún wọn kọ̀ tiẹ̀ ni bàtẹ́ni kan ṣẹ̀ṣẹ̀ dé orí YouTube ni mo ti rí tí wọ́n ti darú tí wọ́n ti mention wa siblings tí wọ́n ti mention wa. Understand nǹkan tí mo sọ gbogbo bí wọ́n ṣe tọ́jú yín gbogbo bí wọ́n ṣe ṣe fún ẹ tó sanwó sùn ẹ tó ṣe everything lọ́wọ́ dáàdi everything tó fi tọ́jú ẹ tó padà mọ́ fún wọn lọ́jọ́ alẹ́ wọn. problem tí wọ́n ní darí ní life mi darí tó kọ́ mi ò ṣe ọ̀rọ̀ àwọn ọmọ pẹ̀lú life wọn ṣe sí ni àwọn tó ṣe sí àwọn ọmọ àbúrò wọn ló ń sọ pé kíní kan ọmọ àbúrò wọn èmi ń sọmọ ẹ̀gbọ́n mi sọmọ àbúrò wọn so gbogbo tó bá sọ wọn sọ. gbogbo property tẹ wá gbà ní báwo lẹ ṣe wá ṣiṣẹ́ àbí property kan ni wọ́n fi ń tọ́jú ara ẹ báyìí ló fi fẹ́ yàwó ẹ ló fi ń tẹ̀kẹ̀ láìsí àbí bẹ́ẹ̀ kọ́ rádaràdà wọ́n ti mọ anything máa ṣe ṣó fún wọn wọ́n ti mọ kankan wàláhì wọ́n ti mọ anything gbogbo ẹni tanita kéèsì tó ṣì wà ní court àti pé up to date kéèsì yẹn ṣì wà ní court lọ́ọ̀yà àdáàdì Jáyé Sinmi bàbá tàwa tẹ̀ẹ̀dì bá gé pẹ̀lú ẹ̀ tí lọ́ọ̀yà sọ pé dáàdì ti fóun ní 5 acres òun dẹ̀ ti sin òkú ọmọ òun sórí 5 acres tẹ̀ẹ̀dì bá gé pẹ̀lú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ ìlọ́fà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ìlọ́fà jù báyìí lọ àwọn ọmọ ti gbọ́n àmà ti dàgbà yes kí n dàgbàdàgbàdàgbà kíkú sí káwọn fámìlì ni wá ní àwọn ọmọ mi ò lẹ́tà ìtòsí gbogbo kí ni táwọn torí ẹ̀ ń ṣe wàhálà táwọn torí ẹ̀ ń sáré kiri táwọn torí ẹ̀ ń sásíbi sásọ̀hún tó bá ṣe torí ọmọ bàbá wa kú tán ẹ wá sọ pé ẹ̀yin ni ẹbí bàbá so therefore àwa tá jẹ́ ọmọ bàbá yìí àmì ẹ̀ta ìtòsí kankan who does that bọ́lá ti ṣòro ẹ̀ exactly God is fighting the battle
ẹ wá wo ọjọ́ alẹ́ yín àwa yìí àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì èmi Bíọ́dún Adéolúwa àti Esther ló yẹ ká máa ṣùgbọ́n yín ká máa ṣùgbọ́n yín ká máa ṣùgbọ́n yín ká máa tọ́jú yín torí pé gbogbo owó bàbá tàwa tẹ́ ẹ fi tírẹ̀nì àwọn ọmọ àbúrò yín àwọn ọmọ tí mọ́mì yín bí àwọn àbúrò yín gbogbo tẹ́ fi tírẹ̀nì wọn gbogbo wọn dà lẹ́nu gbogbo wọn sá fún yín ni gbogbo wọn sá fún yín pátápátá yányán. gbogbo yẹn wá dùn mí tó bí àwọn tèmi tọ́ tí mo fi gbogbo ara sweat mi láti lẹ̀ tí màmá rò ń gbà mí pé tọ́lọ́run bá tẹ̀yàn dánmọ́ fún mi àwọn tó wà nílẹ̀ ti tó mi tọkàn mi máa ń balẹ̀ tí màá fi gbogbo ìrònú yẹn sórí àwọn yẹn nígbà tí mo fẹ́ ṣe 68 mi ìyẹn ló dùn mí jù wọn ò fún mi ní pain ṣé tó bá jẹ́ wípé Ọlọ́run yọ̀ǹda ọmọ fún mi lásìkò tó yẹ kí n bí ṣáwọn ọmọ mi kọ́ ló máa organize party fún ìyá wọn so yes ẹ jẹ́ ká celebrate ìyàwó at 60 pain wọn fún mi. wọn ò fún yín àbí wọn ṣe party. wọn ò ṣe anything wọn bẹ́ẹ̀ tí n bá ní wọn fún yàn ní pain ṣé ó yọ party bẹ́ẹ̀ ni fúnra ara mi ni mo mówó lọ́wọ́ ara mi torí mi ti ẹ̀ ń fáriwo ẹjọ́ ìdùnnú wo ló wà lórí ẹlẹ́wọ̀n tó dá party sílẹ̀ tó ní kí eléré ńlá wá ṣeré fóun ṣé kò mọ ni mò ń ṣe ni tí màá lọ fi gba ọ̀rọ̀ tí màá ní mò ń ṣe party bẹ́ẹ̀ dẹ̀ mí kú ọ̀la èyí tó jẹ́ àgbánú wọn mo ní kó list nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ẹ bá mi ṣe oúnjẹ ẹ ṣe ní tíkẹ̀ ìwé ẹ fi drink kan sí ẹ fọmi kan sí nílá lọ ẹ bá mi ra káàkiri ládùúgbò mo dẹ̀ kúrò nílé. ẹ kúrò nílé. mo kúrò nílé mo lọ sí ní Abai hotel hotel tí mo wà náà kì í ṣe pé mo lọ ṣe fàájì ìyá mi mo lọ dá sunkún ara mi ni. mọ́mì. ó mọ̀ pé àwọn ẹkún kan wà tó o gbọ́dọ̀ sùn lójú aráyé mo lọ dá sun ẹkún tó bá jẹ́ pé wọ́n plan fún mi pé wọ́n fẹ́ ṣe kankan máa mọ̀ oúnjẹ tí mo fún wọn lówó ẹ̀yẹn náà náà bá mi pín kiri àdúgbò and that was all. ṣé ni ò mọ bí àwọn tó lọ́mọ báwọn ọmọ wọn ṣe máa ń celebrate wọn ní mi ò rẹ́ni celebrate mi àwọn dẹ́n gbé tí wọ́n dé mò ń ṣe nígbà tí yẹn fẹ́ ṣe wedding màmá tó fi ìdí ẹ̀ bí ó lóun ò ní owó ó ní òun ò ní ṣúkù mo ní má wọrí lọ mú list wa torí mo tún hard mo ń tọ́ mú wa mo ní mo ń travel lọ South Africa gbá yẹn mo máa ń kó attachment lọ mo ní torí kí n tó dé ó ṣeé ṣe kó má sí owó mi ní fẹ́ wàhálà o 3 days ló máa kù tí ẹ máa ṣe wedding tí máa fi dé o àdẹ̀ṣe gbogbo ẹ̀ ṣé irú ọmọ yẹn bí gbogbo àwọn yòókù ò ṣe ṣé kò yẹ kí irú ọmọ yẹn ṣe kọ́kọ́ fún mi ìjọ marriage òun ní ìyá ẹ̀ tún pé èdè burúkú yẹn fẹ́ mi pé èèyàn bá nogún kó nọ́gbọ̀n òun ló ń bí kan ẹ wá ní kí n ronú kí ló tún kù. ọmọ tí mo ti fọwọ́ mi tọ́ ọmọ bàtó tàṣípò kan ṣe wọ́n ṣe ọmọ àbúrò. ẹ má kọ́ tiẹ̀ jọ bẹ́ẹ̀ ṣe kọ́ tiẹ̀ yẹn ti jẹ́ kó affect ìyàwó Tọ́pẹ́ Jáyésìmí làwa Dúpẹ́ Jáyésìmí làwọn the same father tó fi jẹ́ Jáyésìmí yẹn náà ni the same father Jáyésìmí kìí bó ni wọ́n á mọ̀rọ̀ lọ́mẹ̀ mo fẹ́ kẹjọ ẹ bá mi pe àǹtí Dúpẹ́ Jáyésìmí ẹ bá mi tag wọn àǹtí Dúpẹ́ Jáyésìmí ẹ sọ statement kan bì kan níbí báyìí. wọ́n máa gbá mọ́ pòlísì ọ̀dẹ́jọ́ tó máa rèé lókè bí àkáǹtì tí wọ́n dàbí ṣe láàrin ẹsẹ̀ ní bá gbé ọmọ kan wá tí mo ní wọn àdọ́ àwọn máa rọ́pa ọmọ tí mo ti fọwọ́ mi tọ́ ọmọ bàtó tàṣípò kan ṣe wọ́n ṣe ọmọ àbúrò. God bless you wọ́n ní àwọn ọmọ tí àwọn fi ọwọ́ àwọn tọ́ tó tásìkò láti ṣe kíni láti ṣe fún wọn nínú ẹbí Jáyésìmí fún ọmọ ṣe àǹtí Dúpẹ́ àwa lè ń bá wí níbà Ìbàdàn lẹ́ ń gbé Ìbàdàn ní gbogbo wa pátápátá wà most àwọn ọmọ bàbá Jáyésìmí Ìbàdàn láwà mi sọ àwọn tó wà ní òkè lọ́wọ́ nígbà tí àwa wà ní kékeré tá a jọ ń gbé pẹ̀lú ní ilé girama wa ní ilé girama ní Àjẹgbé báwo lè ṣe tọ́ àwa ọmọ bàbá tí ẹ̀yin jẹ́ Jáyésìmí tẹ́ ẹ fi ń jẹ́ orúkọ yìí báwo lè ṣe tọ́jú wa ń gbà yìí ṣe mọ̀ pé dc tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ lórí program ẹ rí wa gẹ́gẹ́ bí ẹbí yín ẹ rí wa gẹ́gẹ́ bí àbúrò yín ẹ rí wa gẹ́gẹ́ bí ọmọ yín tẹ́ bá rí wa gẹ́gẹ́ bí ọmọ yín tẹ́ ẹ kà wá gẹ́gẹ́ bí àbúrò yín èmi Tọ́pẹ́ ni mò ń sọ̀rọ̀ on behalf of everybody tẹ́ ẹ rí èmi Tọ́pẹ́ Bíọ́dún Adéolúwa Esther tẹ́ ẹ rí wa gẹ́gẹ́ bí àbúrò yín àbí bí ọmọ yín ẹ mà ní bọ́ sórí social media láti máa sọ̀rọ̀ tẹ́ ẹ sọ ṣùgbọ́n nǹkan kan ni mo máa ń sọ pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ pé wọ́n kó wa wá sí ọ̀ndà yín láti tọ́jú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lè má tìtì wá torí pé ẹ ti rò pé àlè jẹ́ èèyàn ṣe ti rí result ẹ ti rò pé àwa ta làwa àlè jẹ́ èèyàn ṣe ti rántí ọjọ́ kìíní àná nílé èmi náà ni máa fọ pátá tẹ́ fi ṣe mẹ́sìsì menstruation yẹn mi ni máa fọ tẹ́ bá fẹ́ jẹun a máa ṣe bí ọmọ ọ̀dọ́ ni nínú ilé tàjọ ń gbé tàjọ ń sùn tó jẹ́ pé ìyá tẹ́ ń gbé nínú ilé wọn yìí gbogbo àtẹ́ fi ń jẹ́ Dúpẹ́ Jáyésìmí gidi láwọn lọ show tẹ́ bẹ́ almost every month tẹ́ máa fi lọ show tẹ́ bá dé báyìí jìnnìjìnnì máa bò wá ni tẹ́ bá dé báyìí jìnnìjìnnì á bò wá gidi ẹ ti gbàgbé bẹ́ẹ̀ ṣe tọ́ àwa ìgbà tí bàbá tàwa tún kú nígbà tí bàbá wa tó kú báwo lẹ ṣe ṣe fún wa báwo lẹ ṣe tọ́jú àwa báwo lẹ ṣe rí àwa báwo lẹ ṣe rí wa àbí báwo lọ ṣe rí ìwọ báwo lọ ṣe tọ́jú ìwọ ẹ báwo lọ ṣe tọ́jú wa àwa ọmọ bàbá Jáyésìmí tẹ́ ń jẹ́ Jáyésìmí orúkọ ẹ̀ tẹ́ ń jẹ́ orúkọ Jáyésìmí báwo lẹ ṣe tọ́jú wa àwa bá ti jẹ́ èèyàn lẹ́nu mo tiẹ̀ wá ń ṣe fídíò ní ìyẹn ni màá kọ́ post kí tó tún padà sórí live so báwo lẹ ṣe tọ́jú wa báwo lẹ ṣe tọ́jú wa ẹgbẹ́ bá mi bí wọ́n ilẹ̀ dájú wa Jáyésìmí tó yẹ kó fi rán àwa ní skul tó yẹ kó fi rán wa ní skul ẹjọ́ níbo ni wọ́n gbé ilẹ̀ yẹn sígbà táwọn ẹbí fi ọlọ́pàá gbé wọn lọ sí ìyàgbọ́n òkúńjọ́ kìnìún
tó ta ilẹ̀ fún school wọ́n ta ilẹ̀ fún university almost hectares of land gbogbo lẹ́bẹ̀ẹ́ mà lọ́tìta àti dúpẹ́ ìlú ta a lot nígbà tí bàbá wa tí dáàdi tèmi tó gbé wa dé school ní Àjàyí Crowther níjọ́ bá mi ká Àjàyí Crowther the first professor in ICT in computer science professor Jaiye Simi bàbá tèmi tó ń sọ̀rọ̀ gbogbo entitlement prof tó jẹ́ bàbá tàwa ní school yẹn àwọn màá lọ gbà á ẹ ti kóra yín síta báyìí ẹ bá mi ká Àjàsí Bíọ́lá a lot is on ground ẹ má wọlé kí ló ń sọ yìí Àjàyí Crowther promise pé àwọn máa sanwó school gbogbo entitlement wọn gbogbo ICT company tí dáàdi ṣí sí gbogbo ẹ̀ dúpẹ́ gbogbo ẹ̀ the scene débi pé university wa lè ní jẹ èmi ọmọ professor tó ní ICT mo jẹ 700,000 wọn fún mi result mi dé ní Àjàyí Crowther University lọ́yọ̀ọ́. ọmọ owó school wa ni nígbà yẹn 519,000 malasan 519,000 ọjọ́ kan lé wa kúrò lẹ́gbàá mọ́ ọ̀lù ẹ wá lè ṣe fún àwọn kan ẹ ṣe fún àwọn kan ẹ ṣe fún àwọn kan àwọn olè ṣe fún. ní ìtọ́tẹ̀ ọkọ̀ kó Jaiye Simi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ yìí tọ́kú àwọn ọmọ Jaiye Simi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. exactly ṣebí ní Ìbàdàn ní gbogbo wa wà tẹ́ pé ọ̀kadà mélòó ló fẹ́ gbé dé ọ̀dọ̀ wọn mọ́tò epo mélòó ló fẹ́ rà tó máa dọ́dọ̀ wọn táwọn máa dọ́dọ̀ wọn. wàláì orí bí ilé mi ṣe wà nísìn ẹ máa bọ̀ ẹ lọ kí wọn náà máa tún wọn gbé àìrọ̀ ọ̀dọ̀ mi ló máa ti ṣọ̀ṣẹ̀ yìí o ọ̀dọ̀ mi ló máa ti ṣe gbá o. mo fọ pátá ẹ̀mí mi fẹ́ bọ́ wọn á wọlé nígbà mi báyìí àyà mi á lè máa já jìnnìjìnnì á lè bomi káyọ̀ mọ̀ mí pé ọmọ ọ̀jọ̀ lọ́ fún wọn wá ń ṣe àwọn àtolórí. wọ́n máa fọ́ tiẹ̀ real life queen gan yóò blame ara rẹ̀ pé àwọn ṣe ṣòfò. wọ́n fẹ́ rí o lórúkọ Jaiye Simi tọ́tẹ̀ kọ́kọ́ dáhùn lórúkọ Jaiye Simi táwọn ti dúpẹ́ sọ yẹn honestly remove that surname lóye ká sọ give us our surname don't use our surname again use your father's surname don't tarnish our own image ẹ ti rí àwa pé a kì í ṣe ọmọ bàbá tẹ̀yìn jẹ́ orúkọ yìí ẹ ti rí wa pé a kì í ṣe èèyàn a lè jẹ́ èèyàn. níbo bọ́lá ti fẹ́ rí òkú ọ̀run ń sùn òkú ọ̀run ò kì í sùn òkú máa fọ mọ́tò bí gbogbo ayé rẹ̀ lọ show almost every week máa yẹ bẹ́sì Camry bí white mo fọ ṣégè mo fọ wọ́n dé báyìí àtún mọ́tò ṣe àǹtẹ̀rù bọ́ọ̀lì àǹṣe báyà níbo gbogbo ilẹ̀ dádì ní Ilé Ifẹ̀ gbogbo ilẹ̀ dádì tó wà ní Ilé Ifẹ̀ tó ti tà tán wọ́n ti tà fún university wọ́n tà fún school wọ́n tà fún church àwọn sẹ̀lẹ̀ wọn. really àti ní evidence kankan àti ní evidence má wọrí ní ìtọ́ṣe yìí. láti UI ó kún dé tó gate àní bẹ́ẹ̀ mi sọ fún mi ọmọ mi nílẹ̀ ní 30 acres. acres àbí òun náà ní hectares ṣé òun ní hectares àbí acres. gbogbo ẹ̀ ni wọ́n tà kí ló dé bàbá oníbàbá tí kì í ṣòun ló bí yín owó tó yẹ kẹ́ fi tọ́jú àwọn ọmọ tó fi sílẹ̀ nú ayé. òkú ọ̀run sùn Professor Jaiye Simi kọ́lọ́run bá mi àmà tí ìṣòkú bàbá wa Esther àwa gbogbo àmà tí ìṣòkú àwọn màlá ṣòkú jọ kìnìún àná tó pé gbogbo àwọn eléré ìtàgé gbogbo wọn sí Molusi College níjọ́ náà mo wá ń sáàbù lójú agbo òkú bàbá tèmi mo wá di server house girl mo sì ní aṣọ tí mo wọ̀ ń gbà yẹn. tá a bá wo interview ìyẹn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún Dúpẹ́ Jaiye Simi yìí bẹ́ẹ̀ èèyàn bá jorí ahun àánú abiyamọ ó ṣe é dí ni pé arábìnrin yìí èèyàn lè mọ̀ pé látìgbà tí ó ti bẹ̀rẹ̀ eré ìje ẹ̀ lókè yèèpẹ̀ tó fi pé ọmọ 60 ọdún èyí tó jẹ́ ìsonú kò tí ì ní. nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí àánú abiyamọ ṣe èèyàn torí pé arábìnrin yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ń wo fíìmù Yorùbá òun náà ni wọ́n fẹ́ràn láti máa wo eré ẹ̀ torí pé ó jẹ́ nìkan tó jẹ́ ṣe pé tá a bá inú fíìmù inú wa máa ń dùn sí ṣùgbọ́n èèyàn mọ̀ pé ìntàrábìnrin yìí ró má bí aṣọ ojú ń tà ń rí òun lọ débi pé ó sọ àwọn nǹkan tójú ẹ̀ rí níbẹ̀ pàápàá jùlọ ó sọ̀tàn bí ó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ pẹ̀lú ọkùnrin tó fẹ́ arákùnrin tó fẹ́ ọ̀hún òun náà lọ sọ pé nígbà tó ń máa ṣègbéyàwó òun lóyún ni kó tó di pé òun ṣègbéyàwó ṣùgbọ́n nígbà tó ń ṣègbéyàwó tán kọ̀pẹ́ rẹ̀ ó ní oyún tóun ní kóun tó ṣègbéyàwó ó bàjẹ́ mọ́ òun lára òun á bẹ̀rẹ̀ sí wojú Ọlọ́run fọ́mọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta tó fi pé ọdún karùn-ún ó náà wá ṣe kinní kan fún òun nílé ìwòsàn táwọn sọ pé àfikún yìí òun àtọkọ òun jọ lájọṣepọ̀ lọ́jọ́ náà Ọlọ́run sì kọ́kọ́ òun bí iṣẹ́ pé bó o ní o ṣé wàá ráyè wálé ọlọ́kọ òun sọ pé òun á ráyè wálé wọ́n sì wá ń sọ fún wa pé níkànnì yìí ọmọ Aláṣẹ Media
àwa ò ní figbá kan bọ̀ kán nú bọ́rọ̀ bá ṣe rí gan la sọ torí pé a máa ń ṣèwádìí wa fínífíní ni lórí àwọn ọ̀rọ̀ yìí onígbà tọkọ wá wálé lẹ́yìn oṣù kan lọ́kọ wá padà wálé tó sì jẹ́ sí pé wọ́n sọ pé àfikọ́kọ́ bóun lájọṣepọ̀ lọ́jọ́ náà kóun ó lè di ọlọ́mọ láyé onígbà tọkọ wá dé inú wá bí òun wá sọ̀rọ̀ bọ́kọ ṣe bínú nu o àwa sọ̀rọ̀ yìí wá ní pé òun lọ bá ìyá ẹ̀ tún sọ̀rọ̀ sóhun lòun wá pinnu pé ẹ ṣe wá ń ṣe léyìí lórí pé bàbá fẹ́ sùn ọkọ ò bóun sùn mọ́ ọkọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí fayé ní lára lọ́ba kó jáde ńgbà náà gbà tó wá kó jáde ó rìnrìn àjò ẹ̀ lọ sọ pé òun tún pàdé aláàjì kan o aláàjì ọ̀hún sì ràn lọ́wọ́ débi pé òun tiẹ̀ lóyún kan fún oṣù gbọ́n mọ́ òun ẹ̀yìn lé ọmọ lọ́wà oyún ọ̀hún padà bàjẹ́ wọ́n nígbà tí àwọn ẹbí aláàjì ọ̀hún di pé wọ́n fẹ́ máa pariwo mọ́ òun pé òun gbọ́kọ wọn lòun bá rọ ajú aláàjì lẹ̀ pé òun ò fa aláàjì mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ gbọ̀ngbà tán wá bẹ̀rẹ̀ sí béèrè pé yáwò ńlẹ̀ ti pé ọmọ 60 ọdún yìí ẹ̀ tí ì rí gbẹjọ ẹ̀ tí ì rí gbẹyọ̀ ó wá ní ó dùn púpọ̀ nígbà tó ń sọjọ́ bí 60 ọdún òun lókè èèpẹ̀ torí pé àwọn ọmọ tó ń ṣe fún nígbà tó ń wà ní kékeré ọmọ òun ò mọ̀ fóun pé wọn ò ṣe fóun ìyún ló wá fà tó jẹ́ ṣe pé àwọn tán wá jẹ́ bíi jáyé sinmi ọ̀hún náà wá jáde gbayagbaya náà wá ní àwò nǹkan tí ìyá yìí sọ gbogbo tí ń sọ látàárọ̀ nínú interview tó ṣe pẹ̀lú Bíọ́lá pé àwọn ò bínú sí o kò sì dúdú lọ́kàn àwọn ṣùgbọ́n tó dùn àwọn ni pé nígbà tán bẹ̀rẹ̀ sí bílẹ̀rì àwọn ọ̀rọ̀ tó sọ pé àwọn ọmọ tó ń tọ́jú tó jẹ́ siblings òun pé wọn máa ṣe nǹkan kan wọn tọ́jú òun pé lọ́jọ́ tó ń ṣe ayẹyẹ 60 ọdún òun pé ó nìkan ló ń ríra àwọn dondo àwọn tí wọ́n jẹ́ bí àbúrò sóhun gbogbo pátápátá lòun ò rí. mo marry ní October 22 1988. 1988. Yes. Gbogbo àyẹ̀ náà mo ti máa ń ṣe tíátà díẹ̀díẹ̀ náà ti ń lọ díẹ̀díẹ̀ tí ẹni tí mo fẹ́ náà dẹ̀ mọ̀ tí ó dẹ̀ bínú. But iṣẹ́ tó ń ṣe ó máa lọ 2 weeks a day for 2 weeks ni. But nínú ìgbéyàwó wa a tètè lóyún lẹ́bi tá a máa bímọ ọdún mo foyún ṣe wedding. Weeks after tí a ṣe wedding oyún yẹn wálẹ̀ so láti gbà yẹn láti wá kó sí káàkiri test níbi test lọ́hùn. Ó wá dé stage kan wọ́n wá ní ó ní nǹkan kan tó máa ṣe fún mi kó máa open mi pé tó bá ti lè open mi nǹkan tó bá dé tó bá súnmọ́ mi màá tètè lóyún. Mo bá béèrè lọ́wọ́ ẹ̀ ṣé bí 2 weeks normal 2 weeks ẹ̀ lò ó ní ẹ̀ ó ṣàṣe lọ ní month yẹn ni wọ́n bá open mi ó kù díẹ̀ wọ́n open mi kò dé until after 3 months. Kí ló ṣe wọ́n kí ló ṣẹlẹ̀? Mi ìmọ̀ tó ṣẹlẹ̀ mọ̀ pé kò tí ì sí fóònù báyìí so mo lọ sọ́fíìsì wọn lẹ́kọ̀ọ́ láti Ìbàdàn mo wá sí Èkó wọ́n bá mi rédíò fóònù ó dẹ̀ nìkan sọ fún mi kí n má worry òun máa dé for 3 months kò dé. Wọ́n dẹ̀ mọ̀. Ó mọ̀ mo sọ fún pé máa open ó ní no problem so ìgbà tó máa dẹ̀ jọ gẹ́gẹ́ bí obìnrin ṣé mi ní bínú mo wá bínú ló bá ní kí lèmi bínú sí ìgbà tí mo mọ̀ pé mi lè ní sùúrù ó yẹ kí n ti kẹ́rù mi kí n kúrò lẹ́kọ̀ọ́ tó dé náà ṣé ti dandan ni eré ni mo pè mo bá lọ sọ́dọ̀ mọ́ mi ọmọ yìí sọ báyìí sí mi mọ́ mi ní ṣe bó ṣiṣẹ́ owó lọ ni owó ló wà lọ bò bàbá ẹ̀ jẹ́yàn tó dáa kọ́ ló ń fọ̀rùn kẹrùn bàbá yẹn ní ṣé gbólóhùn tí màmá ẹ̀ sọ jáde ẹ̀ ṣó dáa ká lọ́mọ ẹ̀ obìnrin ló wá fẹjọ́ ọkọ ẹ̀ sọ kó ṣe bẹ́ẹ̀ ṣé tó máa sọ nìyẹn tó dẹ̀ mọ̀ bí wọ́n ṣe wà gbogbo ìgbà tí mò ń sọ ya ti ń pé 5 years ní marriage ní time ni bàbá bá bẹ̀rẹ̀ mi pé kí n má bínú mo bá délé mi sọ̀rọ̀ ló bá di tá a bá ti fẹ́ sùn ó máa mú pílò á fi demarcate orí bẹ́ẹ̀dì fún àwọn tó ń wá ọmọ máa demarcate so that akẹgbẹ́ wa má bàa kọ́ra mo dá pé lórúkọ kan ó ní òsín kankan ó mo dẹ̀ ń wò ó ṣé mo tó bá pẹ́ náà ó máa súyàn náà pé kí wá ní gbogbo eléyìí kí ni ìtumọ̀ àwọn èèyàn wa máa ṣòfò fún mi àǹtí ẹ kúrò nílé yẹn o mo ń plan láti pọ̀ ọ̀tá yín mo nípa ọ̀tá mi mo ṣe wedding gidi ni mo ṣe court wedding mo ṣe church gbogbo ayé gbọ́ ọ̀run mọ́ mi ò kó mi ìsákò lọ ilé ọkọ ó mi lélẹ́yìí kò sẹ́ni tó lè lé mi ń bẹ̀ wọn ń dálé mo sún níran mi ò lọ́bi kankan. Ìgbà tó ti di stage pé èmi gan ti wá rí ọwọ́ tó ń gbé pé tí mi ń bá kúrò ó ní táwọn kìíní ń plan bí mo ṣe kó lọ ni wọn lọ gba 3 bedroom apartment sí ibi tó jìnnà ṣùgbọ́n nígbà tí mo kó dénú ilé yẹn mo wọ ẹrù mi ńlẹ̀ mo bú sẹ́kún pé àfìgbà tó sọ mí di dálé mo sún ní kékeré ayé mi tí kì í ṣe pé mò ń kọkùn kiri first man tí mo fẹ́ láyé mi rí ṣé yẹn dùn kékeré nìyẹn nígbà tó máa pé 2 weeks after tí mo kó kúrò nílé níyàwó mi kò wọlé pẹ̀lú oyún Tribune ti ṣe interview fún mi sí tó wà ń bẹ̀ mo ní what ó ti fún yàn lóyún wọ́n ń wò níwò pé tó bá wù ẹ́ kó dúró bá dẹ̀ wẹ̀ kó máa lọ ni òun náà wá ń wùwà pé òun á frustrate ẹ̀ débi tó máa fúnra ẹ̀ kẹ́rù ẹ̀ náà èmi náà dẹ̀ mú kẹ́rù mi mo wòkè mo wọlé omi bọ́ mi ò mọ ọtí tẹ́lẹ̀ mo ṣe dẹ́n tó mọ ọtí gbà yẹn ni bá ti mu tí yóò ibi tí mo mú sí nínú ilé mi náà ni màá sùn sí bó ti má ti lè tajú lóru báyìí màá tún ranjú kalẹ̀ máa bẹ̀rẹ̀ kún títí tí mo wá pé sórí mi pé ṣá òpin ayé kọ́ lélẹ́yìn náà jẹ́ kí n máa sún síwájú kádàrá ti ẹnìyẹn kémi náà gbé ti tèmi mo ṣe rọra gbà fọ́lọ́ ni
mo wá dìtà mí pé mi ò ní má rí mọ́ but àwọn òbí wa ṣùgbọ́n wọn ò ní gbà náà wá ní akíní mo gbọ́dọ̀ lọ fẹ́ ọkọ mi ni o after all òun náà ti ní èèyàn tó ń bímọ nǹkan kan ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi ó bí obìnrin ẹ̀kíní èkejì wọ́n dàrú náà ni àwọn bíi 3 ni mo gbọ́ pọ́n ló bímọ fún so òun náà ò ní settle up mo dẹ̀ ń ṣe tèmi lọ lẹ́yìn ṣáà mo ṣáà rí wọn Alhaji ìfà mo máa ń sọ nígbà yẹn pé mo wish kò jẹ́ òun ni mo kọ́kọ́ pàdé láyé mi máa yìí try fún mi ó dúró bí bàbá ó dúró bí ọkọ kò sí nǹkan tí ò bá mi ṣetán lórí pé máa bímọ sẹ́ IVF a ṣe twice kò work later a ṣá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú káàkiri ìgbà tó yọ̀ ń gbọ́n máa wá dúró mi wá mọ̀ èmi kàn ń ṣiṣẹ́ káàkiri location bí location lọ́mọ dẹ̀ tó ń drive bọ́ mo kàn rí pé tí ebi bá ń pa mí ara mi á máa gbọ́n màá sáré jẹun yẹn ara mi á balẹ̀ ó wá dé stage kan every evening màá rí drop of blood kí ni irú kí leléyìí mo ṣàròjù ìgbà tó wá di alẹ́ ọjọ́ yẹn mo ti location bọ̀ mo wá dúró ní junction lẹ́yìn tí màá ti ṣeré pa kí n tó wọlé torí mo mọ̀ pé tí n bá wọlé ṣe grandma ni màá bá ṣeré pa ni àbí mọ́mí kékeré mo ṣeré pa tán mo bá lọ sílé ǹjẹ́ kí n lọ ease ara mi mo kàn ṣàrí pé nǹkan yẹn sọ̀kalẹ̀ sí mi níkùn gbì mi ì lè nà rora mọ́ bẹ́ẹ̀nsì ti wá pọ̀ jù mo wá ní káwọn ọmọ lọ sí mission house tó wà wájú lé mi wọn lọ bá mi pé àǹtí wá so àǹtí yẹn test mo rò pé kò fẹ́ sọ̀rọ̀ ó wá ṣàfún mi ní pain relief wọn wá ní tó bá ti di àárọ̀ làwọn àǹtí ẹ máa lọ sí hospital mo ṣe torí Alhaji náà kì í dúró sílé wọn máa bí mo ṣe pé àbúrò wọn ni pé kọ́ńjọ kan wá gbé mi wọn gbé mi lọ hospital wọn ṣàṣe test bí ṣe test náà so wọ́n ṣe test pé mo lóyún inú mi ti ń dùn wọn ò gbà kí ló wá ṣẹlẹ̀ ní inú ikùn tó ń dùn yín tẹ́yẹ̀ ṣe wọn bá ní kàn ṣe scan ibi scan náà ṣàtìmọ̀ pé ẹ̀yìn ilé ọmọ lóyún wà. ectopic pregnancy nìyẹn. ṣe ló dàbí pé kọ́run ṣí tàbí kílẹ̀ lánàá kó gbé mi nì bí mo ṣe ń kẹ́ni dókítà mi bá mi ké because wọ́n mọ history wọn pé mo ní Ọlọ́run mo sì rèé níjọ́ náà ṣùgbọ́n mo tọrọ dárí jẹ́ ṣẹ́gun dé nígbàgbọ́ pẹ̀lú ọ̀n dárí jẹ́ mo ní Ọlọ́run irú orí ẹ̀dẹ́ wo ló ṣe fún mi lọ́dún kelo mo ti 40 nígbà yẹn. yóò mo ṣáà kékeré dókítà gbogbo wọn bẹ́ẹ̀ pé kí n ajẹ́ ká tètè lọ ṣe kó gbọ́dọ̀ pẹ́ jù so kí n ṣáà má fọ̀rọ̀ mo ṣe operate mi nìyẹn and that was all láti gbà yẹn kò dúró mọ́ kò tẹ̀ wá dúró láàárọ̀ báyìí kí n tẹ̀ wá gbà mo tẹ̀ tó ti fílẹ̀ oyún rẹ̀ kò wá mọ́. ẹ ní oyún mi. kò sí so Alhaji ṣàtún ní insist pé ṣé bí méjì ló wà mẹ́ tí kan bá ṣe ìkejì á ṣe ibi tá a tún ti ń ṣe kìtàkìtà pé Ọlọ́run á ṣe bíyàwó ẹ̀ ṣe gbógun dìde nìyẹn. oh Alhaji was married. Yeah, married wọ́n lọ́kọ wọ́n níyàwó rádà. wọ́n níyàwó but ìyàwó ẹ̀ náà sì ń bí láti bí 7 years tí mo ti ń fẹ́ ìyàwó ẹ̀ wá sílé rárá rí but ó ti ń gbọ́ pé ó ń fẹ́ nìkan báyìí. ẹ̀yin náà dẹ̀ fẹ́ mọ̀. ṣé bí mo fẹ́ bímọ tèmi ni mi ní mo fẹ́ dálé onílé rú gẹ́gẹ́ bó ṣe advice mi pé nígbà tí ó ṣe pé mo ní mo fẹ́ dálé onílé rú ẹni tó yẹ tí wọ́n bá bí ló máa wọ yàrá ẹ̀ so mo wá wò pé another ogun tún lélẹ́yìí o tó jẹ́ pé tí a bá jọ wà báyìí tó bá máa pè very early in the morning pé èèyàn ń pè èpè burúkú ló máa gbé máa yẹn ṣe bàtí àmọ́ wá gbé máa yẹn jókòó mi ní Alhaji mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe ẹ kú àdúró tì àwọn ọmọ yóò ní rí wàhálà wọn ní rúrú dààmú tèmi yìí o mo yan dáyín mi ì rẹ́jú láti dàlé yín rú ṣé àmọ́ pé mo lórúkọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀dì mi sìn èmi rè ṣe gbọ́ kí n ní scandal rí jẹ́jẹ́ lọ́mọ èkó ń lọ mi ò ń kọjá yìí mi wọ́n ní kí n má wọrí ó ń bínú bí mo ṣàṣọra yọ̀ǹda Alhaji nìyẹn so láti gbà yẹn ètò wa ni èmi àti wọn ti ẹ̀ ní òkè bóyá ká adopt bí mọ́dà mi tún ṣe yarí nìyẹn pé tèmi bá gbé ọmọ kan wá tí mo ní mo adopt àwọn máa rọ́pa ni. mọ́mí. ibẹ̀ ni mo ti mọ̀ pé mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò tó dáa báyìí n bá ti adopt sí pẹ́ mo gbà. ṣé ẹ̀mí pé títí dìsìn ẹ̀ tí ní ọmọ. mo kàn jẹ́ ẹnìkan tí òun jẹ́ kí ìrònú ara ẹ̀ kó. mọ́mí ẹ̀ ní ronú ẹ̀ ní ronú. ìyá mi ò gbọ́dọ̀ rò ó mo believe pé tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ mo dẹ̀ tún ní believe kan pé kò sẹ́ni tó kú tọ́jú òkú ẹ̀sẹ̀gbẹ́ títì tọ́ ní kí ló dé tọ́ nítorí kò bímọ oríṣiríṣi àwọn míì wà tó ṣe pé wọn ní nǹkan tó fẹ́ fi ẹ ṣe wọn kàn fẹ́ tún náà pín ẹ kàn dẹ̀ kọjá lọ ni wọn á máa purọ́ fún ẹ tó bá fẹ́ mi wàá bímọ irọ́ náà ni so ó bẹ́tà kó rọra dúró o má raró o má yẹ̀yà rẹ̀ káàkiri Ọlọ́run má jẹ́ ká wá yí asán Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ó nípa kì í ṣe pé mi ò rò ṣùgbọ́n mi ò ní jẹ́ kí ìrònú nǹkan tí mo mọ̀ wípé tọ́lọ́run bá lóun dé ó dé kó ti wá wé mi dáhùn débi tí màá lọ fi ìrònú para mi àwọn kan gbógun jẹ èmi ò lè ṣe o torí mo mọ̀ pé Ọlọ́run ní ètò tó dáa fún mi tí mo bá rò ó àwọn ìgbésẹ̀ tí mo ti gbé àwọn ọmọ tí mo ti fọwọ́ mi tọ́ tí mo ní belief pé lọ́jọ́ ọ̀la àwọn ọmọ ni tí mò ń tọ́ ṣùgbọ́n nígbà tó tásìkò kan ṣe wọ́n ṣe kálukú gbọ́ ti ẹ̀yìn ṣé ọmọ àbúrò tí mo tọ́ àbí tí mo ṣe ìyàwó fún tó dijọ́ wedding táàbúrò sọ fún mi pé dáadáa o ẹ̀ lè jókòó mẹ́yìn o
èèyàn bá nogún kó nọ́gbọ̀n èmi ni mo bí nǹkan mi ó wá ní kí n máa rò sórí iṣẹ́ tí mo ń ṣe yìí Ọlọ́run kan fi dá mi lọ́lá ni so that mi ní ráyè rò mi ò dẹ̀ ní rò yes mo máa sọ fún omi yalé ti gbé rònú mi lọ mi ní rò kọ́lọ́run nínú àánú ẹ̀ ó ṣe ìtòdà fún ayé mi at this age ṣé ọmọ ni mo fẹ́ ní mò ń wá kiri báyìí the only thing tí mo kàn ń rò tí mo fẹ́ ṣe ni pé kíkọ́ ráwọ́ ọmọ kékeré tí ò ní kéré jù tí màá lè máa mú léńdé káàkiri báyìí tèmi náà tá a máa fi pé ìyá alágbájá kí n má kakùn pátápátá. èmi kakùn. torí mo ṣe kúrò lákàtà ìyá mi ni 3 years ago ni mo decide pé gbogbo gbèsè tí mo fẹ́ gbé wọn jẹ́ kí n ṣe. tó ẹ pé mo ti kúrò ń bẹ̀ ni màá ti adopt pẹ́ sọ́fẹ́ mú mi ṣùgbọ́n mo jẹ́ nìkan tó máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn òbí mi lè rò mọ́. kí ni reason tí mo ṣe ò fi gba adoption àwọn ọmọ kan rí bí ọmọ yín. wọn rí bí ọmọ mi wọn dẹ̀ wọ́n fi ń kó bá mi òun ló délẹ̀ ẹ̀ṣẹ̀ wa ń sọ sí pé orí bẹ́ẹ̀ kínní kan mi ì bá wọn jà ṣùgbọ́n kán dúró níbi tán wá kémi náà wà níbi tí mo wà. wọ́n ṣe bẹ́ẹ̀. bíi kò lè yẹ màá kí wọn tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀ má bá wọn sọ̀rọ̀ ẹ̀tọ́ wọn mọ̀ fún wọn ṣùgbọ́n pé ká tó jọ máa gbé ọmọ òfin kan tí mo fẹ́ ṣe lọ wọn kò sí yẹn mọ́. bọ́mú mi ṣe mọ̀ pé a lot of àgbàlagbà nígbà yẹn even títí dìsìn wọn accept adoption náà torí wọ́n rí differently wọ́n ṣe rí ni kò ń ṣe pé torí pé wọn ò fẹ́ kẹ́ lọ́mọ. orí bẹ́ẹ̀ rárá ẹni bá ń wojú pẹ́jà ìsinmi ta á ní òdìṣòro tí n bá débi tó ti ń ṣènáwó màá jó wọn mọ̀ pé mo fi ń gbé ìrònú kúrò lára ni orí mi kọ́ ló wú tó bẹ́ẹ̀ mo ń gbé ìrònú yẹn kúrò yes tó bá yẹ kí bá lówó tí mo fẹ́ nọ́mbẹ̀ máa nà wọ́n bá ṣe bí màá ṣe mi ìfẹ́ kan sọ pé wọn ò rí mi láàrin àwọn èèyàn gidi mọ́ ó ti tó ń tó yẹ kéèyàn jókòó sí inú ilé kó má tẹ̀ bá wọn dá sí nǹkan kan mọ́ ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ mi ìbọn Ọlọ́run mi dá má jẹ́ ń bẹ́ẹ̀ ṣé a máa sọ pé mi ò gbìyànjú tó ni Ọlọ́run tẹ̀ wá mélèé tó bọ́ sẹ́yìn lọ́mọ ẹ̀ kó fi dá mi lọ́lá lọ́jọ́ alẹ́ mi ṣùgbọ́n ó yọ Ọlọ́run ṣáwọn siblings àpẹẹrẹ àwọn ní siblings tí bàbá kú tọ́tọ́ bá mi fa wàhálà lórí property ní ká sọ tó gbé mi lọ police station pé gbogbo property bàbá ọwọ́ mi ló wà bẹ́ẹ̀ wọn wá síbi bẹ́rẹ̀ bàbá èmi nìkan ni mo dá ṣe bẹ́rẹ̀ mo dẹ̀ ní kọ́ máa bọ̀ wọn wá. ṣé wọn sí Nàìjíríà. wọn sí lè ìlú èbó làwọn náà wà lójú ara wọn èmi ò mọ̀ pé ní bá wà labroad iṣẹ́ ọwọ́ wọn tó wọn jẹ wọn kàn máa ń tanra wọn jẹ wọn máa ranjú mọ́ property gbogbo properties yẹn pátá ni mo ti kó fún àbúrò bàbá torí kò sí nǹkan tó fẹ́ fi ṣe bọ̀ mo ní káwọn ẹnìkan kó máa mójútó ibi tá a fi ṣe hostel nínú Ifẹ̀ ìyẹn ló ń gbowó máa gbowó wọn tó bá bàjẹ́ máa túnṣe torí mo mọ̀ pé àwọn tó kọ̀ tí ò wá sí bàbá wọn wọ́n sì ń bọ̀ o má jẹ́ kí n káwọ́ pẹ̀yìn kí n máa sọ̀rọ̀ o ìyẹn ń gbowó dẹ̀ náwó jẹ́ǹtì ẹ̀ wọ́n wá gbọ́rọ̀ dé police station náà bá ní àwọn máa bára àwọn lórúkọ jẹ́ ẹ̀yin lẹ lórúkọ mo ní tọ́lọ́ ń bá fún yín ṣe nígbà tá a dẹ̀ máa sọ̀rọ̀ níbi tó yẹ ká ti sọ̀rọ̀ gbogbo wọn rí i pé àwọn gan-an jẹ̀bi 3 years after tá a ṣe burial náà ṣe yọjú ogún iná ranjú mọ́ fà á ìgbà tí mọ́mí wọn wà láyé náà ogún iná tó máa gbé dáàdì lọ tì mọ́lé tó máa ní gba ogún ṣe mélòó ló fẹ́ sọ láwọn òrìrì téèyàn ti rí sẹ́yìn nígbà tó lọ́ndẹ̀ nìkan rí ogún ọ̀hún gbà ẹ bá mi bí wọ́n gbogbo ẹ̀ náà ti ta kan ojú ti wálẹ̀ bàbá máa ń sọ kíní kan gbà tán wà láyé pé nǹkan mẹ́ta kan ni kó má báyàn jàdù má báyàn jàdù properties má báyàn jàdù owó tówó bá wà láàrin wa tèèyàn yọ̀ǹdẹ̀ fún ọkùnrin kan lẹ́wájọ́ ń jàdù yọ̀ǹdẹ̀ fún. ṣùgbọ́n tí mo rí jẹ́ tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ń bẹ̀ tá a lè rí kọ́ bí ẹ̀kọ́ ó náà ni pé gbogbo tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tán ní lọ́la ẹ má jẹ́ ká rí ẹnìkan bí ẹni ọ̀hún tí ò lè padà jẹ́ nǹkan kan mọ́ àwọn ọmọ yìí sọ pé kò sówó gan nígbà tó di pé àwọn wà ní yunifásitì pé gbogbo ohun tó sì ṣẹlẹ̀ nígbà tí bàbá àwọn kú ó sojú àwọn pàtó wípé àwọn làwọn dára àwọn tọ́ kódà ó tún pe àbúrò ẹ̀ tí ò sí ń bẹ̀ òun náà tún sọ ohun tó ṣẹlẹ̀ tí mọ̀ pọ̀rọ̀ ẹnìkan náà ní jẹ́rọ́ Abíọ́dún yìí náà padà sọ̀rọ̀ ńgbà tó pa Abíọ́dún gbogbo ohun tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tán ni ó padà dà lọ́la ibùsùn tá a bá gbìn sílẹ̀ a ó padà wújẹ́ o bá a bá wújẹ́ ọmọ wa ó padà wújẹ́ ọ̀rọ̀ ló dìtàn lónìí ọ̀rọ̀ balẹ̀ á dìtàn ọmọ Aláṣẹ Media ẹjẹ́ àpè ẹjẹ́ àṣìyà ẹ̀ka lé ẹjẹ́ kọ́mọdé ó rí ẹjẹ́ kágbàlagbà ó mọ̀ pé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́rìí o bó ṣe lọ rèé nítorí pé bẹ́ẹ̀ yẹn bá wo ọ̀rọ̀ ọ̀hún bó ṣe lọ àánú abiyamọ ó ṣèyàn
ni mo ṣe ń sọ fún wa pé ẹ̀jẹ̀ á sì dáadáa torí ọ̀la ni ọ̀rọ̀ iyo ọ̀rọ̀ mọ̀lẹ́bí nítorí pé a gbọ́ pé ọ̀rọ̀ lẹ̀ ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ń wà ní kóòtù torí pé ọmọ àwọn tiẹ̀ sọ pé lẹ́ẹ̀kan gan tí bàbá àwọn sì ń sọ pé Dúpẹ́jáyésinmí tà pé lọ́ọ̀yà àwọn sọ pé rárá o ilẹ̀ tí bàbá àwọn fóun ni pé lórí ẹ̀ ló ń sì sin ọmọ òun sí torí náà wọn lè gbà àti bẹ́ẹ̀ ló sọdọ̀ sínú ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ táàrí labalabi tá a wà yìí Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ share ẹ subscribe sórí ẹ comment sórí ẹ bẹ́ẹ̀ bá comment sórí àwa náà dá padà fún yín ká lè fi gbọ́ra wa yé dáadáa ni o Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ire o ire kàbìtì. àti retí rẹ̀ o Ọmọ Aláṣẹ dìde àti retí rẹ̀ o Ọmọ Aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ.